baálé ilé ìṣẹ̀dí blogger ní age of 65 ní 75 ní age of 70 wọ́n fi dọ́là ránṣẹ́ blogger. wòlíì Marcus Tibetan ti sọ àwọn ọ̀rọ̀ kan wọ́n ti sọ àwọn nǹkan kan jáde pàápàá lórí àwọn arúgbó bloggers tó jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́rọ̀ nìkan ni wọ́n ń gbé lórí. Bàbá yìí ní ọ̀rọ̀ ọlọ́rọ̀ ló pa Délé Gíwá o. Wọ́n ní ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni àwọn arúgbó bloggers yìí máa ń gbé lórí tó fi jẹ́ pé ọ̀rọ̀ wòlíì Tibetan nìkan náà ni wọ́n ń sọ káàkiri. Bàbá yìí wá sọ àwọn nǹkan kan tí ó lágbára pàápàá lórí báwọn èèyàn ṣe ń sọ ìsọkúsọ wípé wọ́n lo kádàrá èèyàn wọn ò lo kádàrá èèyàn àti àwọn nǹkan míì tí wọ́n sọ nípa wọn. Ohun tí àwọn èèyàn gbàgbọ́ ni pé àgbà òṣèré Sokoti ni àwọn ọ̀rọ̀ yìí ń bá wí nítorí pé alàgbà Sokoti náà ti ní ìjà tó lágbára pẹ̀lú wòlíì Tibetan àti pé àgbà òṣèré Sokoti náà ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú Asabe Afrika lórí ọ̀rọ̀ bàbá Tibetan. Ibo lọ̀rọ̀ yìí máa já sí? Ọ̀rọ̀ láàrin wòlíì Marcus Tibetan àti àgbà òṣèré Sokoti àti àwọn tó kù tí wọ́n ní gbọ́nmi sí omi ò tó pẹ̀lú wọn. Welcome to Digi Naija. Remember to like, share and follow us. Ẹ jẹ́ á gbọ́ ohun tí wòlíì Tibetan fi ránṣẹ́ o sí àwọn tí wọ́n gbé ọ̀rọ̀ lọ́rọ̀ sórí. Báwo lèèyàn ṣe lè pick journalism? Ká máa gbọ́rọ̀ tí bí ká gbé lọ sí ti bí ká gbọ́rọ̀ tí bí ká lọ sí olóòfẹ́ kọ́ lè ń bí ẹ̀. Kò lè wọ́n. Ká gbọ́rọ̀ lẹ́nu ẹnìkan. Àkọọ́lẹ̀ ó ga o kàbà nídìí ẹ̀. Níbo la fẹ́ gbèdé? Kí ló pa Délé Gíwá ọ̀rọ̀ ọlọ́rọ̀? Kí ló pa Délé Gíwá ọ̀rọ̀ ọlọ́rọ̀? Hallelujah. Báwo la ṣe fẹ́ da epo nínú ìgò kan sínú ìgò kejì kó dẹ̀ bára mu? Ṣé possible ṣá? Hallelujah. Wọ́n ní ọjọ́ tó ń gbé jewúrẹ́ ọjọ́ tẹ́ tí ń jàgùntàn ọjọ́ tẹ́ tí ń jẹ tòlótòló bàbá adìyẹ àdélé ìyílẹ̀ jẹun. Ó ní kí lẹ ní àṣehò tẹ̀sí tán rí, kí lẹ ní àṣe tẹ̀sí tẹ̀sí larí mọ́lẹ̀. Nígbà tá ń wa mọ́ọ̀lù ẹ̀ níbo náà wà, nígbà tá ń kiri kúkúrú láàrin Èkó níbo náà wà, nígbà tá ń ta ọ̀gẹ̀dẹ̀ láti Pọ̀tà ní wọ́n sẹ́kọ̀ọ́ ní Èbúté Ẹlẹ́fun níbo náà wà, nígbà tí a lọ ń kó ìṣúwọ́ láti ilẹ̀ Ìgbò wá sí Tẹ́jú Oṣó níbo náà wà. Nígbà tá ń ṣiṣẹ́ ní terminus tá ń pekú káàkiri hòtẹ́ẹ̀lì níbo náà wà. Èèyàn ò lè jẹ́ sí èèyàn kábàá. You must have a foundation. Gbogbo ilé ìtàn blogger àti ìtàn eléyìí wọ́n ṣe foundation. Wọ́n sọ $100 sí ẹ, ọ̀rọ̀ tó sọ, wọ́n sọ owó ránṣẹ́ padà sí ẹ. Eléyìí ò tó tọ́ mọ́. Ó ní ilé ta fi tọ́ mọ́, èrè ló wo. Baálé ilé ìṣẹ̀dí blogger ní age of 65 ní 75 ní age of 70 wọ́n fi dọ́là ránṣẹ́ blogger. Tẹ́ bá dẹ̀wọ́ blog ti China àti ti Japan bí wọ́n ṣe ń sẹ́ẹ̀tì kọ̀ǹpútà bí wọ́n ṣe ń ṣe fóònù bí wọ́n ṣe ń ṣe iṣẹ́ ní laboratory òun ló máa bá ń bẹ̀. Bọ́ títí Nàìjíríà ló máa bá pé orógbó mẹ́ta àti òróró ìbẹ́n tí màdámù bá màdámù tó máa sákúrò lórí bẹ́ẹ̀dì kó tá gbọ́ ní tọ̀dọ̀ tí blọ́ọ̀gì tọ̀dọ̀ wa ń bí nìyẹn. Bẹ́ẹ̀kìlá máa tún gbọ́ ń bẹ̀ Marcus lo dúdú Marcus lo green Marcus lo pupa kò lè. Tẹ́ bá ní mò ń lo dúdú ẹ̀yin lo green náà kọ́ lọ sí pọ̀ ẹ má tẹnu mọ́ tèmi yẹn náà ẹ̀yin tẹ̀sùn síwájú náà. Mọ́tò tó kúrò l'Amẹ́ríkà as Mercedes ó dẹ̀ wá dé Nàìjíríà ẹlẹ́fẹ́ sọ́dún pijó kò lè possible. Ẹ jẹ́ kójú yín làkẹ́ wá rí kò sẹ́ni tó lè lo kádàrá ènìyàn kò sẹ́ni tó lè ṣe kí tó lè lo kádàrá ènìyàn. Wake up! Àìrí ṣe kò sí kan tí ò lè sọ yọ̀dà.
ò bá rí ṣe àparọ́, téèyàn ò bá rí ṣe àlù jìbìtì, téèyàn ò bá rí ṣe àjẹyàn lẹ́sẹ̀. Ẹ wo Júdásì, ó kàn kówó dání, ó kàn kówó dání, ó kàn kówó dání, kí ló gbẹ̀yìn ẹ̀? Ó pokùnso. Ibo lọ̀rọ̀ yìí máa pàpà já sí ẹ̀yin èèyàn wa? Ṣé bó ṣe máa lọ náà rèé? Ọ̀rọ̀ tó ń lọ láàrin wòlíì Tibetan, Asabe Afrika, àgbà òṣèré Sokoti, ibo ló máa pàpà já sí? Ẹ drop comment yín o. Remember to like, share and follow us. Thanks for watching.